Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ èmi Àìtàlẹ̀ abiyamọ jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé káàbọ̀ sí series tí mo pè ní Àìtàlẹ̀ abiyamọ reloaded. Àkòrí tèmi ni oge grooming àwọn ọmọ wa. Ẹ ṣé tẹ́tí sí mi. A kú ìgbà yìí o. Èmi náà ni o. Èmi tiyín ní tòótọ́ Àìtàlẹ̀ abiyamọ. Àìtàlẹ̀ o, abiyamọ. Àìtàlẹ̀ o, kú ọ̀rọ̀ ọmọ. Mo fẹ́ pàkíyèsí àwọn òbí sí oge ṣíṣe, ìbẹ̀rẹ̀ oge ṣíṣe, grooming, ìtọ́jú àwọn ọmọ wa. Kí gan-an ni ìtọ́jú wọn? Àbí kí ni oge ṣíṣe gan? Kò sí ìtọ́jú kan tó ju máa jí, máa wẹ̀, máa ṣoge. Máa jí, máa wẹ̀, máa ṣoge. Wíwẹ̀ ó ṣe pàtàkì fún wa àti fún àwọn ọmọ wa. Gẹ́gẹ́ bí adúláwọ̀, a máa ń wẹ̀ gan-an, omi jọ̀rẹ́ wa. Àwọn òyìnbó wọn kì í sábà wẹ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Torí ẹ̀ ni wọ́n ṣe máa ń káràmọ́ ẹ̀ tí wọ́n bá fẹ́ wẹ̀. Wọ́n lè shower, wọ́n lè soak ara wọn sínú bathtub. Ṣùgbọ́n àwa a máa ṣá kọ̀ọ̀kan ni fún gbogbo exfoliator, gbogbo dead skin. Àwa ní good layer, àwa máa dán. Nígbà yí àwọn baba ńlá wa, wọ́n máa ń compliment àwọ̀ wa. Wọ́n á lo dúdú ń dán, àmọ́lólo, àpọ́nbépo rẹ̀, àmì ìrìn tó ń tàn yìnrìnyìnrìn. Ó dà. Oge ṣíṣe or grooming yìí ó tún bá irun orí. Àwọn obìnrin á di irun wọn, ìlà orí wọn á mọ́lẹ̀ kúrú gan. Oríṣiríṣi àrà wọ́n máa ń dì nírun. Lára oge ṣíṣe wa náà ni ìlà kíkọ. Alábàjá wà, onípélé wà, oníbàmú wà. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìlà kíkọ tiwa tá a fi ń dára wa mọ̀ ni àwọn sọ di tattoo lóde òní. Ìyẹn náà dá. Ẹ wá jẹ́ ká lọ sí ayé òde òní. Òbí òní, mo fẹ́ ká mọ̀ pé ìgbésẹ̀ mẹ́ta bíntín rébété. Kódà kò ná wa lóhunkóhun, tí kò sì gba àkókò rárá láti máa ṣe láràárọ̀ fún àwọn ògo wẹrẹ wa. Ìyẹn látìgbà tí wọ́n ti wà lọ́mọ ọwọ́ títí dìgbà tí bí ọmọ primary school, ọmọ yàtọ̀ síra. Àti pé wọ́n tún yára jura lọ. Ọmọ mi látọdún 6 ó ti lè wẹ̀ fúnra ẹ̀. Èmi ọdún 5, èmi látọdún 10. Ìgbésẹ̀ kìíní, wíwẹ̀. Kí ni ohun èlò wíwẹ̀? Omi tútù tàbí gbígbóná.
fáwọn tá wà ní diaspora ọṣẹ olóòórùn dídùn kọ̀ìnkọ̀ìn tó yanrantí ló bá tán o. Ìgbésẹ̀ kejì, pípara. Ìpara olóòórùn dídùn pàápàá jùlọ moisturizers ó dáa fún àwọ̀ wa torí pé mo ṣàkíyèsí pé àwọn ará diaspora a máa ń sábà ní dry skin tí kò dẹ̀ rí bẹ́ẹ̀, tí kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ gan láàrin wa nígbà tá a wà ní moisturizers olóòórùn dídùn water based ó dáa fún àwọ̀ wa. Ìgbésẹ̀ kẹta, fífọnu. Ẹ má bínú o, mo fẹ́ bi yín ni o. Ṣé a máa rí dájú pé àwọn ọmọ wa fọnu? Láyé ìgbà àwọn baba ńlá wa, orí náà máa ń rò. Eyín wọn dẹ̀ funfun ṣe tó póríṣiríṣi. Àwọn bíi pákò, orí ata, ẹ lè run igi ewúro, ẹ lè fi ṣe pákò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n láyé òde òní, oríṣiríṣi ìtẹ̀pọ̀ ọ̀rọ̀ la ní. Ìkan wà fún cavity control, tar control, whitening wà, mint breath wà lóríṣiríṣi. Bẹ́ẹ̀ náà sì ni brush tẹ́ máa fi fọ̀, manual one wà, èyí tẹ́ máa kó bátìrì sí ó wà. Bẹ́ẹ̀ náà ni láyé àwọn baba ńlá wa, ẹ̀ẹ̀kan ló máa ń rorí láàárọ̀ kùtùkùtù. Ṣùgbọ́n láṣà àwọn òyìnbó, wọ́n ní pé ó yẹ ká máa fọnu wa lẹ́ẹ̀mejì lójúmọ́, èyí tí í ṣe láàárọ̀ àti lálẹ́ torí ẹlòmíì ní mouth odor. Torí ẹ̀ ni wọ́n ṣe mouthwash oríṣiríṣi. Wọ́n tún máa ń gbà wá níyànjú pé ká tún máa lọ sọ́dọ̀ àwọn atọ́jú eyín, àwọn dentist fún dental check-up lóòrèkóòrè. Ó wá kan ìgbésẹ̀ kẹrin, orí wa, orí àwọn ọmọ wa. A ní láti rí pé irun orí wọn ó dọ́ṣọ̀, ó mọ́, wọ́n yà á, wọ́n gẹ̀ ẹ́, wọ́n fi ọ́ìlì sí i. Àwọn obìnrin wọ́n páàkì ẹ̀ dáadáa. A ní láti rí pé wọ́n tọ́jú irun orí wọn. Ó ṣe pàtàkì. Ó ní wọ́n á wá wọṣọ, aṣọ iléèwé ni, bóyá aṣọ òṣèré ni. Ó jẹ́ ìgbésẹ̀ karùn-ún. Àwọn ìgbésẹ̀ márààrún la máa ń gbé láràárọ̀. Kò sí ojúmọ́ tó mọ́ tá ẹ̀ ní wẹ̀. Kìí ṣe gbogbo èèyàn ló máa ń wẹ̀ o. Àwọn kan wọ̀ bùnbára bọ̀lọ̀bọ̀lọ̀ but tó dájú pé gbogbo òbí máa ṣe fún àwọn ọmọ wọn. Láti ìgbà tó bá ti wà lọ́mọwọ́ títí di bí ọmọ primary school tí wọ́n lè máa ṣe fúnra wọn. Ibi tíṣẹ́ wà rèé o, torí mo ṣàkíyèsí pé tí àwọn ọmọ wa tó bá ti ń bẹ̀rẹ̀ sí ní wẹ̀ fúnra wọn, ìgbà yẹn gan-an ni wọ́n ní ìdààmójútó wa, pàápàá jùlọ àwọn teenagers wa láti 10 títí tó fi máa wọ college or university as the case may be. Ṣé mọ̀ pé tó ṣe ń dàgbà
tí wọ́n ti ń ṣe fúnra wọn. Wọ́n lè fi òròjú sí i. Ọmọ míì kò ní wẹ̀ dáadáa. Látàrí èyí, oríṣiríṣi kòkòrò ara á bá bẹ̀rẹ̀. Níwọ̀n ìgbà tí wọ́n ti ń ṣe fún ara wọn, iṣẹ́ wa lápá ibẹ̀yẹn ni ó ti dínkù. Ohun tá a ní láti máa ṣe ni ìṣítí àti ìtọ́nisọ́nà. Lágbájá, mo rí pé ò wẹ̀ dáadáa, ó yá lọ tún wẹ̀. Tẹ́ bá rí pé kò para, mo ṣàkíyèsí pé àwọn ọmọ wa lápá bí tí wọ́n bá wẹ̀ tí wọn ò para, ṣe ni wọ́n máa dàbí ẹni wọ́n á dàbí ẹni tí ò tíì wẹ̀ fún bí ọ̀sẹ̀ kan. Kódà kan mọ́ wẹ̀, ẹ jẹ́ ká rí dájú pé ó para. A lè parí iṣẹ́ pé ó ti wẹ̀, a lè dọ́ṣọ̀, a lè look nice, a lè look good. Lẹ́yìn yẹn, mo tún fẹ́ pàkíyèsí wa sí ìmúra àwọn ọmọ wa. Especially àwọ̀tẹ́lẹ̀, aṣọ tí wọ́n ń wọ̀ tẹ́lẹ̀, bí undies lóbìnrin, boxers lọ́kùnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Pàápàá jùlọ àwọn teenagers wa. Things like àwọn nǹkan bíi boxers, socks, singlets, vests, bra tops. Ṣé wọ́n mọ́? Ojúṣe wa ni láti rí pé wọ́n mọ́. Láti rí pé wọ́n kó wọn sínú washing machine fún fífọ̀ lóòrèkóòrè. Àwọn ọmọbìnrin wa, ṣé bra tops wọn, bra wọn, panties wọn, ṣó mọ́ tí wọ́n wọ̀ lójoojúmọ́? Pàápàá jùlọ àwọn tí wọ́n bá ti bẹ̀rẹ̀ nǹkan oṣù, ṣé wọ́n change lóòrèkóòrè? Torí àìṣe bẹ́ẹ̀ ó lè jẹ́ kó máa run láàrin àwọn ẹgbẹ́ wọn. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé ọmọ míì ó ní body odor? Tẹ́ bá tún wá fi òórùn àlejò oṣooṣù kún, ó máa lẹ́tìkẹ́ díẹ̀ o. A ní láti mójútó wọn. A ní láti máa ṣí wọn létí. A ní láti máa tọ́ wọn sọ́nà láti rí pé wọ́n wà presentable, wọ́n look good, wọ́n dẹ̀ smell nice, àti pé wọ́n mọ́ tónítóní nílé àti níta. Mo wá fẹ́ ká lọ síbi irun orí. Ó ṣe pàtàkì fún àwọn teenagers wa, takọtabo wọn, láti máa tọ́jú irun orí wọn. Orí, wọ́n lórí làbákẹ́, orí làbágẹ̀. Wọ́n ní nígbà tó rí ń gbé ni, kí lórìṣà ń wò? Mo ṣe bí wọ́n ní oògùn ló lọ́jọ́ kan ọ̀pọ̀jù, orí ló lọ́jọ́ gbogbo. Orí mi àjíkì, orí mi ìṣẹ̀dá mi àjíkì, má ṣàìgbè mí o. Ìtọ́jú orí ó ṣe pàtàkì, ó ṣe kókó. Torí nínú àṣà àti ìṣe Yorùbá, ipa tí orí ń kó kò kí ń ṣe kèremí. Wọ́n ní orí ẹni làwòrè ẹni, orí ẹni lẹlẹ́dàá ẹni. Orí ló kó wáyé, tára tẹ̀lé.
fúdìí èyí ó ṣe pàtàkì, ó ṣe kókó fún wa láti kọ́ àwọn ọmọ wa yàtọ̀ sí pé òkè wọ́n ti wẹ̀, wọ́n ti para, wọ́n ti fọnu, wọ́n ti wọṣọ. Ìtọ́jú orí tí í ṣe ẹlẹ́dàá ó ṣe pàtàkì. Ẹ̀rí ọmọbìnrin míì agbèrò sórí jákujáku tí kò yẹ kó rí bẹ́ẹ̀. Ọmọkùnrin míì báyìí irun á kú sí lórí ni tí ò ní ìyá tàbí kó tẹ̀ rọra gé lọọlẹ̀ níwọ̀ntúnwọ̀nsì. Ẹ má jẹ́ ká káwọn hairdresser o, ojú wọn lóríṣiríṣi o, ẹlòmíì oṣù 6 oṣù 3 wọn ní tún a nítorí petals some tàbí torí owó míì, torí owó tó máa san láti fi ṣe, torí apá ibi tá a wà. And mo tún ṣàkíyèsí pé kò fi bẹ́ẹ̀ sí àwọn tó ń provide services tá a need ní community wa. Ìyẹn tó bá tiẹ̀ tó ráyè rọ́jú ṣerun báyìí oṣù 3 oṣù 6 oṣù 2 ó gbé síbẹ̀ ni o. Kò sí ní tó burú nu kéèyàn gbérun sórí fúngbà tó bá wù níwọ̀n ìgbà tẹ́ bá ń tún ṣe. Ọmọ mi bá ẹ̀rọ ajẹrun èṣìṣí oríṣiríṣi gbídígbídì tó kù díẹ̀ káàtó, ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣàtúnṣe sáàrin yẹn. Àwọn gẹrígẹrí lójú wọn rí o, ringworm, èṣìṣí oríṣiríṣi nǹkan ló ń bá àwọn ọmọkùnrin náà fà. Ẹ jọ̀ọ́ shampoo wà lóríṣiríṣi, anti-dandruff, àwọn tó ní sensitive scalp gan, ẹ̀yin bó ti sáyé dẹ̀rọ. Bíbu omi sórí, bíbu omi lárí, bíbu omi wẹ̀rí ó ṣe pàtàkì. Ṣé yìí náà ṣàkíyèsí ni tẹ́ bá lọ síbi iṣẹ́ àbí ọjọ́ tẹ́ bá ráyè tẹ́ shampoo irun yín tẹ́ ẹ fọ̀ látòrí désàlẹ̀, ẹ rí pé ìtura máa ń bá yín ni, ẹ rí pé ó máa ń feel good ni. À ń bọ̀sibọ̀sí àwọn ọmọ kéékèèké. Ṣé ẹ rántí pàtàwà náà ń dàgbà, ìgbà wo náà máa ń ṣe attachment fún wa? Ìgbà Christmas ni wọ́n máa sọpá ṣe irun ọdún ìgbà yẹn. Àwọn ìgbà iléyá wọ́n lè palm irun wa, àwọn ọkùnrin á gẹrun. But nísìnyí àwọn ọmọ yẹn we hardly allow them to be kids. Wọ́n á braids, wà tí wọ́n máa fi ṣe gan. Káì, mi ò lè jókòó. À ń bọ̀sibọ̀sí àwọn ọmọ kéékèèké, wọ́n máa jókòó síbẹ̀. Ìmí ìbáyìí wọ́n á múrun yá lé gbogbo orí ẹ̀ báyìí, á dìde á wó pọ́nlé. Ìmí ìbáyìí ó máa sọ ní tọ́rùn ẹ̀ máa gan síwájú báyìí. Ẹ̀yin lè máa fún ní pẹ́ ṣé fún ní Calpol, lè máa fún ní Panadol tí ò ní lè fún orí yẹn sùn dáadáa. Tẹ́yìn gan máa rí pé irun yìí wọ́n ti mú un le jù. Ìmí ìbáyìí weave wọ́n máa ràn pa ni. Wọ́n á ràn pa tó jẹ́ pé ńgbà tó bá máa ṣe báyìí gbogbo orun báyìí ló tún máa já kúrò. Bí òní ẹ má ṣì mí gbọ́ o, ẹ jọ̀ọ́ ẹ bá mi mójútó àárín yẹn, o. Àwọn ọmọ yẹn wá kúkú jókòó. Ẹ jẹ́ ká jẹ́ kó ọjọ́ ọmọdé kán embrace irun wọn. A máa kó wọn sí wàhálà àgbàlagbà. Nígbà tá a ti wá kó gbogbo ràkàtíà báyìí nù wọ́n láyà
lọ́mọdé kí ni wọ́n wá fẹ́ ṣe lágbàlagbà ẹ jẹ́ kó ọjọ́ ọmọdé ni wọ́n ẹ jẹ́ ká kọ́ wọn kó embrace irun wọn ọmọ mi kò nírun ara ẹ̀ rí kò tiẹ̀ mọ texture ọrùn ara ẹ̀ natural coil ẹ̀ kò lè identify ẹ̀ kò mọ̀ bóyá kinky ni bóyá soft ni bóyá medium ni bóyá 4C ni bóyá 2B ni kò mọ̀ òbí òní ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣàtúnṣe o ọmọ mi báyìí tó bá ti lọ sọ́dọ̀ ìyá dẹ́sà tó bá ti bá a tú ẹsẹ̀kẹsẹ̀ náà wá tún ti dé padà ìgbà tó lè sọ pé òun rírun mi atẹ́gùn ò tiẹ̀ fẹ́ sórí ẹ̀ kí nìyẹn máa ń dùn yàn inú mi bá wọn bá relax rẹ kí nìyẹn máa ń tààyàn oh my god á tún bó orí nígbà tẹ́yìn tẹ́ jágbàlagbà tẹ́ ẹ lè fi ilẹ̀ relaxing irun ọmọ kékeré ńkọ́ ká má tí wàá sọ náà dráyà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣàtúnṣe sí àárín yẹn tó bá dẹ̀ jẹ́ pé wọ́n fẹ́ ṣe braids náà ni kán gbé fún ìwọ̀ntúnwọ̀nsì kán dẹ̀ maintain ẹ̀ spray ẹ̀ wà anti-dandruff spray shine wà tí wọ́n lè fi sí tí ò ní look untidy tàbí tí ní tí wù kó mọ́ ẹ jẹ́ kàn embrace irun wọn o ẹ jẹ́ kàn embrace irun wọn òun náà ṣe oríṣiríṣi maintaining kinní ti wà fún natural hair wa so gẹ́gẹ́ bí òbí ẹ jẹ́ ká tó àwọn ọmọ wa kọ́ ọmọ tó ṣe máa groom ara wọn pàápàá jùlọ àwọn teenagers wa ẹ jẹ́ ká mójútó wọn ẹ jẹ́ ká fi kọ́ wọn kọ́ wear the skin because ṣe rí àwọ̀ ní àwọ̀ gangan lóge ìtọ́jú àwọ̀ wa ó ṣe pàtàkì ó ṣe kókó a ní láti kọ́ wọn to wear it well and how would they wear it well kó máa wẹ̀ déédéé kó máa para kó máa tọ́jú ara wọn ṣe aṣọ tá à ń wọ̀ yẹn jára ni o kò sí designer kankan níbi kankan designer tiyín ọlọ́run ti fún yín that is your skin ẹ̀yin nìkan lẹ nírú ẹ̀ tẹ bá ṣe brand ẹ̀ tẹ bá ṣe tọ́jú ẹ̀ tẹ bá ṣe nurture ẹ̀ tẹ bá ṣe present ẹ̀ òun làwọn èèyàn máa rí kò make sense kára rí pálapàla púrupùru pátipàti kẹwàá lẹ́wọ̀ designer kẹlẹ́wọ̀ ọṣọ èyìnbó tó ṣaṣọ gan kò ṣe fìtì mọ́ aṣọ gan ò ní jáde àgbàlagbà ní ìgbà abayín sọ̀rọ̀ ẹnu àbúùtì nígbà tí wọ́n pọnú mo fẹ́ pàkíyèsí wa sírò àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ni ẹ jẹ́ ká máa fọnu wa déédéé níwò fáwọn ọmọ wa tá bá ti fi kọ́ wọn wọ́n máa mọ̀ ọ́n àwọn teenagers wa wọ́n fẹ́ àmójútó wa ẹ jẹ́ ká máa tọ́ wọn sọ́nà dáadáa ẹ jẹ́ ká máa tọ́ wọn sọ́nà dáadáa because tó bá learn to accept their skin tó bá wà comfortable in their skin ìyẹn kó máa build self-confidence wọn wọ́n á lè rìn wọ́n á lè yan fanda ọmọ tó bá fọnu á lè sọ̀rọ̀ dáadáa kí tíṣà béèrè question ní class bí ò tiẹ̀ mọ̀ á nawọ́ sókè ṣùgbọ́n èyí tí ò kí ń fọnu táwọn ẹgbẹ́ tó wá sọ fún pé ẹnu ẹ̀ ń rùn òun ni máa tó dọ̀ ó ti fa low self-esteem ó ti fa lack of confidence bó máa ń ṣàgan kò ní fẹ́ sọ̀rọ̀ láàrin àwọn ọ̀rẹ́ torí pé ó ti mọ̀ pé wọ́n máa lẹ́nu àbẹ́nu ẹ̀rù tó jẹ́ pé kó kọ̀ fún ẹnu
kó sì fa ahọ́n, torí lọ́pọ̀ ìgbà a máa ń fọ ẹnu ṣùgbọ́n a kì í fọ ahọ́n. Ahọ́n gan-an, ahọ́n wa àtòkè ẹnu wa ló máa ń hábọ̀ òórùn. So ẹ jẹ́ ká kọ́ pé tó bá fọnu kàn fọ ahọ́n wọn àti òkè ẹnu wọn. Èyí tó bá dẹ̀ ní mouth odor, èyìnbó ti sáyé dẹ̀rọ̀ o. Ẹ jẹ́ kó lo mouthwash. Kó dẹ̀ rí pé òun fẹnu ẹ̀ dáadáa. Tí mi ò bá wá gbọ́, ẹ bá mi mú lọ sọ́dọ̀ dentist. Èyí tó bá dẹ̀ ní body odor, kó máa wẹ̀ dáadáa. Ẹ bá mi rọṣẹ́ olóòórùn fún un. Tó bá dẹ̀ ń wẹ̀, ẹ bá mi pàkíyèsí ẹ̀ sí abíyá àti ojú ara. Ọmọ mi á ṣe abíyá sókè báyìí. Oh, Ọlọ́run ṣàánú wa o. Oríṣiríṣi body spray, deodorant ló lóòórùn dídùn fún sensitive skin wà, fábíyá wà, fún normal skin wà. Body spray wà, ẹ mọ̀ lóríṣiríṣi. Tẹ́ bá dẹ̀ ti wá rí pé gbogbo eléyìí ò gbọ́, ẹ bá mi mú lọ sọ́dọ̀ GP. Wọ́n á refer yín sí dermatologist. Wọ́n á mọ nǹkan tó ń fọ́ òórùn yẹn. Wọ́n mọ nǹkan tó ń fọ́ òórùn. Ẹ jọ̀ọ́, àwa òbí. Gbogbo nǹkan, even ọṣẹ ẹ̀wẹ̀, deodorant nǹkan yìí kò wọ́n, àfẹsẹ̀gbá ni. Kì í ṣe dandan ní pé kẹ́ ra designer brand fún un. There are some good products too tó wà affordable and readily available. Kì í ṣe dandan ni kó jẹ́ olówó gọbọi. Ẹ bá mi ra ọ̀pọ̀ kú ọ̀yọ̀kú fún un. Tó bá wá lò yẹn dáadáa, ẹ wá lè bá yí sí olówó ńlá. Ẹ lè bá yí sí designers. Ẹ lè bá yí sókè kẹ́ fi tolówó ńlá sí. Oge ṣíṣe, ẹwà ṣíṣe, ìpìlẹ̀ iṣẹ́ the basics. Kojú, ká jí ká wẹ̀, ká para, ká fọnu, ká tún orí wa ṣe, ká wọṣọ tó mọ́. Mo tún fẹ́ rọ̀ wá, ẹ jẹ́ ká fi mirror kan wọn. Kán máa wòra wọn nínú mirror. Ṣé ẹ mọ̀ pé nígbà míì tá bá sọ fún wọn kí ló dé tó rí báyìí, kò tiẹ̀ look presentable. Ní máa wò pé ẹ tó ti gbé wàhálà wa dé. Ṣùgbọ́n tẹ́ bá ní ọ̀dà lọ wo mirror. After all, mirror ò ní purọ́ fún un. Mirror máa fi hàn bó ṣe rí. Tóun náà bá ti wo mirror, pé kò wọ́n presentable lo, ó ti mọ nǹkan tó máa ṣe. Tẹ́ bá tiẹ̀ tí ní ṣe o ti wo mirror lénìí, ó ti mọ nǹkan tẹ́ ń sọ, á lọ wò, á dẹ̀ ṣàtúnṣe. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká tọ́jú àwọn teenagers wa, ẹ jẹ́ ká mójútó wọn. Àwọn twinnies àtàwọn teenagers wa, torí lọ́pọ̀ ìgbà a máa ní wọ́n ti dàgbà, kó ṣe bó bá ṣe wù. Ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ jọ̀ọ́. Ẹ jẹ́ ká máa tọ́ wọn sọ́nà. Ẹ jẹ́ ká máa ṣí wọn létí. Ẹ jẹ́ ká máa pàkíyèsí wọn sí àwọn nǹkan tí wọn ò ṣe tó kù díẹ̀ káàtó nípa oge ṣíṣe, nípa grooming, nípa ìwẹ̀, ìtọ́jú ara, wearing their skin, loving their skin, being comfortable in their skin. Ọmọ mi, nígbà tí ò bá wẹ̀ dáadáa, fine as teenagers, wọ́n máa ní pimple, it's part of the process. But tí ò bá tọ́jú ẹ̀, ó máa ń go out of hand nígbà míì tó jẹ́ pé ẹ máa ní láti lọ sọ́dọ̀ GP, sọ́dọ̀ doctor, sọ́dọ̀ dermatologist, àwọn onítọ́jú àwọ̀ tó wá fún lóògùn tó máa lò sí. Ṣùgbọ́n tó bá ti ń wẹ̀, ìwẹ̀ lásán òun ni tó ń ṣe.
fún àwọ̀ wa. Pípara déédéé ó ní tó ń ṣe fún àwọ̀ wa. Fífọnu déédéé ó ní tó ń ṣe fẹ́yín, ó ní tó ń ṣe fún ẹnu. Títún orí wa ṣe, ká máa yarun wọn, kó máa brush ẹ̀. Àwọn tó bá fẹ́ keep wọn for longer, kó rí pé àwọn maintain ẹ̀, kó rí pé àwọn condition ẹ̀. Wọ́n fi conditioner sí, wọ́n ṣà ń tọ́jú ẹ̀ ṣá. Ẹ jọ̀ọ́ mo fẹ́ rọ̀ wá ni. Pé kẹ́ bá mi pàkíyèsí sí i. Ẹ bá mi pàkíyèsí sí, ẹ jẹ́ ká mójútó wọn. Gbogbo yòókù jára ni o, ceremony ni. Ilé ìgangan ó ní the basics tó dẹ̀ yẹ kó máa ṣe lójoojúmọ́. Kẹ́ rí pé wọ́n ń wẹ̀, wọ́n ń yán kànkàn, wọ́n sì ń tọ́ sí wa lọ́rùn. Tẹ́ ò, ohun tí mo ní kí n pàkíyèsí wá sí rèé o. Ṣé kó báyìí náà lọ bí oge. A kú ètò o.